ewé kan wà tí ó ti ń sọ wọn máa ń sọ fẹ́lẹ̀ mi tó bá ní àǹkí ní kọ̀ọ̀kan mo ní tá a bá sọ pé kẹ́ ẹ lè lu ewé yìí sí kẹ́ ẹ bọ́ kó làwọn àjẹ ẹ máa sọ pé wòlíì babaláwo làwa máa fi dákẹ́ à máa wò ẹ́ àjẹ kan nù ẹ lẹ́gbàá dáadáa. they play. They play my fans. òun náà máa fi wo àmì yẹn tó bá fàmì sí ẹ lára. kí mo sọ fún yìí gbogbo nǹkan táwọn à ń lò inú gbó ló ti jáde kí mo sọ yìí ewé àtẹ̀gbò náà ni tí ó ti ń sìn so gbogbo ìyẹn ò ní ẹ̀ṣẹ̀ inú alọ́jọ́ ọ̀nà ẹgbẹ́ àjẹ́ báyìí oríṣiríṣi ìyẹn ni ò dáa. ìyẹn ò lẹ́ṣẹ̀ inú à ń ṣàṣìyàn à ń ṣe kájẹ́gbọ̀n ẹgbẹ́ àjẹ́ ìwọ̀n yẹn lọ́nà ẹ̀ gé ká lọ máa ṣépè fún yàn kọ́ lọ máa wó olúgbòhùn kiri wọ́n máa wá àṣẹ kiri ayé ọmọ náà ń bàjẹ́ bó bá ń lo olúgbòhùn ó àfẹ́tà àwọn ọ̀ràn mi tí bàbá ẹ̀ bá ń lo olúgbòhùn ó máa àfẹ́tà àwọn ọ̀ràn yẹn wọn ò ní gbé rí bẹ́ẹ̀ àwọn tó bá eré tó bá fẹ́ dàí bó bá fẹ́ dèèyàn lánàá wọn máa kú bẹ́ẹ̀ lọ àṣẹ náà àwọn ọmọ máa àfẹ́tì wọn máa lọ ni òun ló ṣàwọn ọ̀ràn mi tó yẹ pé wọ́n á dẹ̀ ní bákan bẹ́ẹ̀ délẹ̀ gbogbo ẹ̀rọ àtẹ́bárí àwọn tó jẹ́ àwọn oníṣègùn ayé àtijọ́ lè bá nǹkan bẹ́ẹ̀ yẹn fún wọn máa sọ pé awo ẹmọ ni wọ́n nǹkan tó bá lè lè bá wọn bẹ́ẹ̀ lè fi pé wọ́n ṣépè fún yàn wọ́n bá ti yàn jẹ́. tó wá ẹ jẹ́ ká kọ́ lónìí náà àtúntò máa padà wá ní ọjọ́ ẹ̀sìn wa máa rí bá ó dàbọ̀. owó tó rédíò owó ti àti pé owó tó ti ẹfẹ̀ lọ́sàmọ́ náà sùn yẹ ká jà ẹ lọ owó tó ẹfẹ̀